ẹ lọ wọ́ èso bómúbómú ẹyọ kan, ẹ jó mọ́ dídí atare kan, ẹ wá fi sín gbẹ́rẹ́ sí ẹyọ kan níbí, ẹyọ kan níbí, ẹyọ kan níbi etí yín, ẹyọ kan níbi etí yín, kẹ wá fi yòókù kẹ fi fọkọ mu. Òmàlàyà làwọn bàbá wa máa ń pè, òmàlàyà. Sọ̀rọ̀ àwọn àtẹ̀yìn jọ jókòó, ẹ wá jọ ń sọ̀rọ̀, ọ̀rọ̀ tí wọ́n ń sọ jáde lẹ́nu sí ọ ó yàtọ̀ sí ti ń rò lọ́kàn. Ó ń sọ̀rọ̀ dáadáa lẹ́nu ṣùgbọ́n ó ro nǹkan míì lọ́kàn. Mo fọlọ́run búra pẹ̀lú òkú Ọlọ́run, ihun tí ń sọ gangan kọ́ ló máa gbọ́, ihun tí ń rò lọ́kàn gangan ló máa gbọ́ látẹnu rẹ̀. Ọ̀rọ̀ tí ń sọ lẹ́nu tó sì bíi pé òun ti purọ́ kan jẹun, òun kọ́ ni ìwọ máa gbọ́ nǹkan tí ń rò lọ́kàn sí ọ láì dáa. Tó ti yé báyìí, ó dáa kọ́ ọmọnìyàn nílá. Kí ni mi ti yé báyìí? Lọ dán ògo fún mi lábọ̀. Tó lọ dán iṣẹ́ àwọn àgbà ìwò. Gbogbo mo jí o, ara ń ro mí o, lálàkálà o, iṣẹ́ mi ò jọra wọn mọ́ o, kìíní kan igbá tó sáà ń complain lójoojúmọ́. Ṣé wọ́n nìkan ní ọwọ́ àánú ayé ni? Ọ̀run pa àwọn kan náà ń dọ̀ọ́lá àwọn tùyúrì ni, àwọn àgbà ni. Kò sí àrùn gbogbo ìṣe lórí ara bá wọn, àwọn náà ni. Iṣẹ́ ìtún lọ dán wo kọ́ máa lò ó tún fi ní ìtúsílẹ̀ lọ́dọ̀ wọn o, ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn àgbà, lọ́wọ́ ẹlẹ́yẹ. Sọ̀rọ̀ mi ti yé báyìí. Kí ni tó lọ wá ewé tí wọ́n ń pè ní ewé àjíòbàlé, ewé àjíòbàlé. Kó o wá ewé tí wọ́n ń pè ní ewé tábà. Ewé tí mò ń dá ọkọ̀ yìí tútù lọ́wọ́ wa gbogbo ẹ̀ o, òòjọ́ sí lọ́ọ́ ja. Ewé tábà òòjọ́, ewé àjíòbàlé òòjọ́, èèpo ọ̀bọ ló ṣe lẹ́ẹ̀kẹta. Gbogbo kúnná dáadáa pọ̀ṣẹ mọ́, tó bá dijọ́ kẹta máa wẹ̀sùn lálẹ́ ni, alẹ́ ni wọ́n máa wẹ̀sùn, òru náà ń tọwọ́ bọ̀ ọ́lá, òru ni wàyí. Àsìkò tó le jù lóru, aago 3 òru ni. Aago 3 òru ni. Kódà gan tó bá lálà lásìkò yẹn tó tají tètè múra. Tó ti yé báyìí, aago 3 òru àsìkò tó le ni. Ẹ bá mi like, ẹ bá mi share. Gbogbo tẹ́ máa ń béèrè, ẹ máa farabalẹ̀ wo fídíò dáadáa o. Ẹ dákun Ọlọ́run ní fòrò ayé yín o, olólùfẹ́ mi ni èmi náà nífẹ̀ẹ́ yín o, ṣùgbọ́n ẹ má dààmú àfáà yín mọ́ sẹ́yìn tí ẹ dákun torí Ọlọ́run àtànúbì. Tí àwọn àgbà bá fẹ́ báyàn jà tán pátápátá, tí wọ́n fẹ́ dojú ìjà kọ yàn tán, tó fẹ́ kẹ́ni títí ní kó dẹni ẹ̀yìn, tó fẹ́ kẹ́ni tó wà lókè kó jábọ́, tó fẹ́ kí sí èèyàn dojúrú ni wọ́n máa ń fi ìbálòpọ̀ ojú oorun náà máa fi ń báyàn jà. Gbogbo ọ tó bá ní àkíyèsí pé o máa ń ní ìbálòpọ̀ lójú oorun, yálà ọkùnrin ni ọ́ tàbí obìnrin, tó wá ti ń ṣàkíyèsí pé kìnìún ti máa ń wá lemọ́lemọ́, ó ti ṣoògùn, oògùn yìí kò bá mú, kò jẹ́, pàápàá jùlọ síbẹ̀síbẹ̀ náà ó tún wá náà ni. Nǹkan yìí lágbára débi wípé tí àwọn àgbà tí wọ́n bá ti mú irú àpẹẹrẹ báyìí wá fún ọmọ ẹ̀dá, wọ́n fẹ́ bà tiẹ̀ jẹ́ pátápátá ni o, pàápàá jùlọ wọ́n fẹ́ gba rísìkì ara rẹ̀ ni, wọ́n sì fẹ́ sọ di ẹni ẹ̀yìn ni, wọ́n fẹ́ jẹ́ kó ní ìlọsíwájú mọ́ ni. Kí ni ọgbọ́n táwọn bàbá wa máa ń dá tí irú nǹkan báyìí bá ti ń wáyé tí òfin ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mọ́? Nǹkan 3 péré náà ló lọ wá. Kí ni nǹkan àkọ́kọ́ tó lọ wá? Ó lọ wá ewé tí wọ́n ń pè ní ewé àwọn ẹkùn. Ewé àwọn ẹkùn òun náà ní lọ́wọ́ mi, ní gbígbẹ rẹ̀ ni. Wọ́n máa ń pè ní ẹgẹ́lẹ́ dúdú. Ewé ẹgẹ́lẹ́ dúdú ni wọ́n máa ń pè, ṣùgbọ́n àwọn ẹkùn ni wọ́n máa ń pè. Sọ̀rọ̀ mi ti báyìí, ewé ló lọ rà, ó bá rí gbígbẹ rẹ̀, ó bá rí tútù rẹ̀, ń máa ń ní ẹ̀gùn ní gbogbo ara. Sọ̀rọ̀ mi ti báyìí, ó wá gbìyànjú, ó wá awọ ẹkùn kó rọra fẹ̀ díẹ̀. Sọ̀rọ̀ mi ti báyìí, ó wá ọ̀kọ̀ atari kan, kó mẹ́tẹ̀ẹ̀ta ìsínú agbada, rí pé ó jó, tó bá ti jó tán, lọ kó di powder. Má jẹ́ kó jó débi pé yóò wá dérú o, lọ kó di powder. Tó bá ti di powder, sọ̀rọ̀ mi ti báyìí, wá gbìyànjú kó fi sín gbẹ́rẹ́ 3 síbi itan rẹ ní apá ọ̀tún, kó fi sín gbẹ́rẹ́ 3 níbi itan rẹ lápá òsì, ibi òkè àzákàrí rẹ, ibi òkè nǹkan ọmọkùnrin rẹ, fi sín gbẹ́rẹ́ 3 síbẹ̀. Tó bá jẹ́ pé obìnrin náà ni ọ́, ibi ọmọbìnrin rẹ, fi sín gbẹ́rẹ́ 3 síbẹ̀. Sọ̀rọ̀ mi ti yé báyìí, pẹ̀lú ògo Ọlọ́run tó bá ti ṣe bẹ́ẹ̀, pẹ̀lú ògo Ọlọ́run ò ní ti ń jẹ́ ìbálòpọ̀ ojú oorun mọ́. Tó ń bá wá ò ní lè ṣe mọ́. Pàápàá jùlọ tí máa ń wọ́pọ̀ ní wípé kò tiẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ pàápàá ni. Ẹ bá mi like, kẹ́ bá mi share, àṣírí ni kì í ṣoògùn.